ẹ̀yin ènìyàn wa ẹ má fi ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ṣe òṣèlú. Ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba, gómìnà, ẹ má fi ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ṣe òṣèlú o. Ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá là ń sọ̀rọ̀ nípa èyí o. Ẹ má fi ẹ̀mí àwọn èèyàn dúnàádúrà lọ́wọ́ àwọn ẹni ibi agbésùmọ̀mí. Ẹ má fi ẹ̀mí ará ìlú kẹ́ ẹ fi máa dúnàádúrà látàrí wípé ẹ fẹ́ ṣe òṣèlú. Seyi Makinde lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ènìyàn wa, àwọn panel Oríyọmí Hamzat wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí o. Wọ́n sọ ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe fi ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá tí wọ́n fi ń ṣe òṣèlú. Ta ló yẹ kó mú ọ̀rọ̀ ètò ààbò ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀? Ẹ jẹ́ kí a fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn panel Oríyọmí Hamzat. Ẹ bá wa tẹ́tílẹ̀ kẹ́ bá wa gbọ́. wọ́n ti ń ké òṣèlú bètò ààbò. Please, mo fẹ́ bí àwọn agbára orílẹ̀ Nàìjíríà ẹ má ti torí pé ẹ̀wọ̀n agbára òṣèlú àbí torí òṣèlú ẹ̀yìn ṣe. ṣé nǹkan tá à ń sọ ni pé ọ̀rọ̀ tí gómìnà sọ yẹn ọ̀rọ̀ òṣèlú ni. ẹ jẹ́ tó wo olóyè làwọn tó ń gbọ́ wa nílé. gómìnà ni olórí aláàbò chief security officer ní ìpínlẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. tí ẹnikẹ́ni bá fẹ́ gbé ní tó jẹ mọ́rọ̀ ètò ààbò lọ sí ò yẹ kí ó gba ọ̀dọ̀ rẹ̀. tí gómìnà ń sọnù anything tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò èmi ni chief security officer mo gbọ́dọ̀ fún yín ní àṣẹ kẹ́ ẹ tó lọ ṣe nǹkan kan irú ètò ìṣẹ̀lẹ̀ ní àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà yìí àwọn gómìnà ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé wọ́n gba àwọn ọmọ ẹ̀ jáde àti àwọn olùkọ́ tí ń bẹ ń bẹ̀ ṣùgbọ́n kí gómìnà wà wò pé àwọn dédé rí àwọn kan táwọn náà bọ́ ní igbó táwọn náà fẹ́ ṣe rescue ibo ni a ti gbàṣẹ tá ń fún wọn láṣẹ. gẹ́gẹ́ bí ẹni tá a pè ní tíṣẹ́rí nǹkan tẹ̀mí fẹ́ sọ ni ibo wa rẹni tó jáde lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ gbà á lẹ̀ lọ́wọ́ ẹni tí ó ní agbára àwọn ọ̀ka yẹn ibi tẹ̀mí ń béèrè nìyẹn kí ló dé tí ò lè ti àsọjọyépọ̀ láàrin àwọn méjì. ipa wo ló fẹ́ kó. orí bí agbára mi ò ká lókè yẹn owó tó nà ń fún ọ ń gbò tí ló lọ yẹn kí ló dé tírù yẹn ò lè sí ni mò ń béèrè. ipa wo ló fẹ́ kó kí ló fẹ́ kí n fi ràn lọ́wọ́. torí sẹ́ẹ̀tì ẹ̀ náà ni. torí securities ló kà. kí ló fẹ́ kí n fi ràn lọ́wọ́. kí wọ́n ti lè bọ́ọ̀dẹ pé agbára mi ò ká kan ẹnìkan sì dé ní ìsìn pé ẹ má wulẹ̀ lókè. àbí tí ẹ wá kọ wọ́bọ̀ wé bí nǹkan kan bá sí ọ ìjọba ìpínlẹ̀ ò ní mọ nǹkan kan lórí ẹ̀ sẹ́wọ̀n ló lọ́wọ́ rẹ̀ ló lọ wá kọ wọ́bọ̀ wé kí ni tó nílò kí ni ìrànlọ́wọ́ tó fẹ́. mo sọ kálà fún yẹn ó wà níbo ṣe pé state yẹn náà ni for the peace of your state. wọ́n ti ń ké òṣèlú bètò ààbò. now gómìnà ń ṣèkìlọ̀ pé èyí ti rí tí ẹnìkan máa táwọn kan private security hospital kan máa dúnkokò máwọn kan lọ́yọ̀ state. ilẹ̀ Yorùbá láti máa ń sọ pé àìbá ní ìtàn káfà ní ìtàn ya. tó bá wá bá mi gbé tó wá sílé mi kí n lọkọ nínú ìwé Chinua Achebe ó ní you cannot come to my house and defecate. bẹ́ẹ̀ni. ó ní kò possible gbogbo àwọn tí wọ́n ń gbé ní Òkè Ògùn tí wọ́n dátọ̀ orin wá tí wọ́n ti yan iṣẹ́ ajínigbé láàyò àtàwọn onílẹ̀ tí wọ́n ti ń gbẹ̀jẹ̀ àpò mọ́ wọn ni olóyè Sunday Ìgbòho ń fà létí pé ẹ lọ gbé jẹ́ o. wọ́n ní wọ́n pa aláboyún wọ́n láì hajj àti àwọn tó gbówó lọ náà wọ́n ti pa wọ́n àìhá olóyè Sunday tí wọ́n ń sọ náà tí èèyàn bá ní akíkanjú èèyàn nílùú kèé sásìkò tí èèyàn máa ń fẹ́ ọ̀rọ̀ ṣòṣèlú rèé just like ètò wọn rí fáwọn sí pé 16 billion nígbà tí wọ́n ní kó máa sọ kí àwọn ibà gànyàdà nígbà yẹn kó máa sọ ọ̀pọ̀ epo tí Jonathan gbé fún wọn. Please, mo fẹ́ bí àwọn agbára orílẹ̀ Nàìjíríà ẹ má ti torí pé ẹ̀wọ̀n agbára òṣèlú àbí torí òṣèlú ẹ̀yìn ṣe. ṣé nǹkan tá à ń sọ ni pé ọ̀rọ̀ tí gómìnà sọ yẹn ọ̀rọ̀ òṣèlú ni. ẹ jẹ́ tó wo olóyè làwọn tó ń gbọ́ wa nílé onílàákàyè ni wọ́n ọmọ Nàìjíríà nílàákàyè gan onílàákàyè gan sábà ìpínlẹ̀ nísìnyí at a time a rí pé olóyè Sunday Ìgbòho kọ́kọ́ káwọ́ gbéra wọn ọmọ nǹkan tí wọ́n ṣe. wọ́n sọ pé tán bá lè fún àwọn ní approval. bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n pé wọ́n sọ ń gbà yẹn pé àwọn ò lè dédé ṣe kankan o tí wọ́n bá ti fún àwọn lápúfà àwọn lọ. náà tẹ́ ẹ bá rí èèyàn bíi Akin tó ń fọwọ́ gbáyà bẹ́ẹ̀ tó sọ pé tó bá ṣẹlẹ̀ pé ó máa ṣubú sójú ìjà so be it ṣé báwọn kan là ń sọ yìí Brigadier General Ibrahim Hussaini tí wọ́n ṣubú lójú ìjà Brigadier General Uba tí wọ́n ṣubú and some colonel tí wọ́n ṣubú àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ṣubú lójú ìjà táwọn sọlá àtàwọn ṣubú lójú ìjà ṣebí là ń kọ́ bẹ́ẹ̀ ni wọ́n láàárọ̀ yìí ẹnìkan sì volunteer rẹ̀ pé nǹkan ò lè máa rí báyìí lọ òun ṣetán láti fẹ̀mí òun wéwu kò sì máa ṣe bẹ́ẹ̀ tòdò ẹsẹ̀ ìbẹ́ ẹ̀jẹ̀ sọ fún yín jìnnìjìnnì olóyè Sunday Ìgbòho òkè ó mú àwọn ará abúlókè during the time of Buhari ààrẹ àná òkè olóògbé Buhari ó máa ń sọ ni pé olóyè Sunday Ìgbòho da jìnnìjìnnì bá wọn yẹn ń. wọ́n ti láwọn ti ìsìn náà wọ́n na competition kan tí wọ́n petition sọ́dọ̀ gómìnà wípé Sunday Ìgbòho ń dà wọ́n láàmú o. ẹ̀yin náà wò ó tẹ́wọ́n wá rírú èèyàn bẹ́ẹ̀
The bottom line is this, the point I'm driving home is this, is that yọ òṣèlú kò ní ọ̀rọ̀ ètò ààbò ẹ má máa fi ètò ààbò òṣèlú mọ́ ẹ̀mí wá ṣe pàtàkì torí Ọlọ́run. ààrẹ kátẹ́mi tún fẹ́ béèrè ni nínú ìgbékalẹ̀ ètò orílẹ̀-èdè yìí ṣé kìí ṣe pé ìgbékalẹ̀ kan wà mẹ́tò ń dá wàhálà lẹ́ báyìí ṣé mọ̀ pé tí ìgbékalẹ̀ ẹ̀ sọ ni pé gómìnà ni olórí aláàbò chief security officer ní ìpínlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ni tí ẹnikẹ́ni bá fẹ́ gbé ní tó jẹ mọ́rọ̀ ètò ààbò lọ sí ò yẹ kí ó gba ọ̀dọ̀ rẹ̀. tí gómìnà ń sọnù anything tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò èmi ni chief security officer mo gbọ́dọ̀ fún yín ní àṣẹ kẹ́ ẹ tó lọ ṣe nǹkan kan irú ètò ìṣẹ̀lẹ̀ ní àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà yìí àwọn gómìnà ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé wọ́n gba àwọn ọmọ ẹ̀ jáde àti àwọn olùkọ́ tí ń bẹ ń bẹ ṣùgbọ́n kí gómìnà wà wò pé àwọn dédé rí àwọn kan táwọn náà bọ́ nú gbó táwọn náà fẹ́ ṣe rescue ibo ni a ti gbàṣẹ tá ń fún wọn láṣẹ. gẹ́gẹ́ bí ẹni tá a pè ní tíṣẹ́rí nǹkan tẹ̀mí fẹ́ sọ ní ààrẹ tó bá yẹ pé gómìnà ni wọ́n pè ní olórí ètò ààbò ní ìpínlẹ̀ rẹ̀ àbí nǹkan tí mo sọ yìí wà ní tí tẹ̀mí ìbárò tí àbá ṣe ni pé tí gómìnà bá rí ẹni torí gbogbo ọ̀rọ̀ yìí bó ti wù kó rí kò sí ẹni tí wọ́n mọ̀ dá kọjú gómìnà lọ ẹ méjì àtọ́ra wa jẹ ifun látòkè tí ẹ̀ ń kó ń bá ṣẹlẹ̀ ta ni wọ́n pè òun ni ó wà ń pàdé òun ni ó lọ jẹ́jọ́ òun ni ó lọ sọ̀rọ̀ bí ìlú ẹ̀ ti rí èmi nǹkan tẹ̀mí ìbá sọ ni pé kí ni ó fà á kí ló wà ń di rẹ̀ tó yẹ pé sẹ́ẹ̀tì tí gómìnà wà tí wọ́n pè lórí ètò ààbò ìyẹn làbá yanjú tó bá rírun nǹkan bẹ́yẹn tó ṣẹlẹ̀ ṣé kò ní àṣẹ àti agbára àti lè perú ẹni yẹn bóun ló ṣe fẹ́ ká ṣe kinní yìí ṣé kí ló lè bí kọ́mọ̀sì agbára àṣẹ àti pèèyàn tí ò bá ṣe pé kinní kan tó ń jó níbi kan tó ń lù fún wà nígbà tí a ti mọ̀ látòkè pé ẹni yìí ni olórí elétò ààbò tẹ́ni yẹn ó sì jáde lọ bẹ́ẹ̀ ṣé kò sí agbára kan tó náà gbójúlé láti ibì kankan tí ẹni tó wà bí òwò bí ẹni pé ó fẹ́ tẹ àṣẹ àti agbára tòun mọ́lẹ̀ níbi tá a wà lórí ètò òṣèlú báyìí so lẹ́ni sẹ́wọ̀ pé kí ló bí tí gómìnà ò ní lè pé stéètì mi ni tàbí tí ẹni yẹn náà ò ní lè gbọ́dọ̀ gómìnà stéètì rẹ̀ pé òun lo lórí elétò ààbò gómìnà mo dọ́dọ̀ yín mo ṣetán láti ṣe báyìí kí ni àlàfo tó wà láàrin yẹn. àlàfo wà ń bẹ. kí ni àlàfo yẹn tí ò fi lè ṣe ṣe. àlàfo wà ń bẹ kí ló bí àlàfo. so yẹ kó wà. àlàfo wà ń bẹ ẹ máa gbọ́ ààrẹ anisọlọjà àlàfo wà ń bẹ but kí ló bí àlàfo bó làlàfo sì wáyé. bó làlàfo sì wáyé. bẹ́ẹ̀ ni gómìnà fúnra wọn his excellency FNSC now wọ́n sọ wípé ọ̀dọ́ táìtù tẹ́ pé wọ́n ní ìsín yẹ chief security officer ó fi ti agbára àwọn mọ. wọ́n láwọn láṣẹ lórí. gómìnà fẹnu ara wọn sọ mí sọkúsọ wọ́n níbi tí agbára àwọn mọ. lórí local security àbí àwọn elétò àbúrò lórí ẹ̀ka ètò ààbò tẹ́ bá wá bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀ àmọ̀ sọ bí i àpapọ̀ ní o tìpínlẹ̀ ní olùkíní o wọ́n láwọn níbi tí agbára àwọn mọ wọ́n láwọn agbára káwọn ìpè ìjọba àpapọ̀ ló ní. lórí ètò ààbò ṣé ká wá yọ chief yẹn kúrò mbẹ. chief tẹ wá fún wọn ẹ chief. ṣé ká yọ kúrò mbẹ. ẹ máa gbọ́ àìmọye táìtù gómìnà náà lọ fọlá wọn sọ táìtù tẹ pé àwọn tẹ gbé láwọn lọ́wọ́ ó níbi agbára mi mọ ẹ kò pè mí ní chief mi chief tẹ ń pè mí ẹ mọ̀ lè kó rí mi wú iṣẹ́ apá mi lọ ibi agbára mi mọ ẹgbẹ́ àwọn náà fẹ́ ní ara wọn sọ jáde if that should be the case ṣé ẹni tí agbára rẹ̀ ò tó tẹ̀ sì gbé táìtù lé lọ́rùn ṣé ìpẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ ṣé ìpẹ́ fi dígẹrẹ mú. wọ́n ní tẹ́nìkan wà lẹ́sẹ̀ máa bọ̀ gómìnà ní ìsìnkọ́ láwọn fi yẹ campaign fún mi pé ètò ààbò stéètì nípasẹ̀ ọ̀dájú àsìkò ni kí n yọ sọnù. ẹgbẹ́ o ó dàgbára àwọn ọmọ o ẹja tí wọ́n sọ fún. now ibi agbára gómìnà sọ báàtò ní issue wípé sẹ́nìkan lè máa ṣe nǹkan ní stéètì gómìnà lórí ètò ààbò kó sì máa respect chief kó mọ gbọ́dọ̀ kọjá chief security ó ṣeé ṣe ìgbà tí àlàfo ti wà ń bẹ sákòókò joyè àlàfo tó wà ń bẹ yẹ o ní ẹni tí bí jí gbogbo oríwọ irú àlàfo ẹ ṣàlàyé àlàfo wà ń bẹ bàbá Àkàndé ìgbà tẹ pè ní chief security tó náà ti gbà pé ó níbi agbára àwọn ọmọ lórí ètò ààbò ó sì ń tọ́ka sókè pé ló ní agbára tó ju tòun lọ definitely àlàfo tí ó ti sílẹ̀ yẹ. níbo wá rẹni tó jáde lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ gbà á lẹ̀ lọ́wọ́ tí ó ní agbára àwọn ọ̀ka yẹn ibi tẹ́mi ń béèrè nìyẹn kí ló dé tí ò lè sí àsọjọyépọ̀ láàrin àwọn méjì. ipa wo ló fẹ́ kó. orí bí agbára mi ò ká lókè yẹn owó tó náwó fún ọ ń gbòó tí ló lọ yẹn kí ló dé tírù yẹn ò lè sí ni mò ń béèrè. ipa wo ló fẹ́ kó kí ló fẹ́ kí n fi ràn lọ́wọ́. torí sẹ́ẹ̀tì ẹ̀ náà ni. torí securities ló kà. kí ló fẹ́ kí n fi ràn lọ́wọ́. kí wọ́n ti lè bọ́ọ̀dẹ pé agbára mi ò ká ẹnìkan sì dé ní ìsìn pé ẹ má wulẹ̀ lókè. àbí tí ẹ wá kọ wọ́bọ̀ wé bí nǹkan kan bá sí ọ ìjọba ìpínlẹ̀ òní mọ̀ nǹkan kan lórí ẹ̀ sẹ́wọ̀n ló lọ́wọ́ rẹ̀ ló lọ wá kọ wọ́bọ̀ wé kí ni tó nílò kí ni ìrànlọ́wọ́ tó fẹ́. mo sọ yẹ kálàfo yẹn ó wà níbo ṣe pé state yẹn náà ni for the peace of your state. kí ló dé tí ìbàjá ní Adams táwọn ò borí wo àlàfo yẹn ẹ ti bèrè ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan. àlàfo tí Sunday Ìgbòho gbóríwọ̀ kí ló dé tí ìbàjá ní Adams ò borí wo àlàfo yẹn.
gómìnà tó fún mi lágbára àtàṣẹ ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta ní Ọba Gani Adams ló ti kọ lẹ́tà sí àwọn gbogbo gómìnà nílẹ̀ Yorùbá títí dé Kwara ó kọ̀ọ̀kan ní 2024 ó kọ̀ọ̀kan ní May 21 lẹ́yìn ìgbà tí kiri ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan títí Aworo ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ó kọ ìmí sí gbogbo gómìnà wípé ṣé ẹ rántí pé mo ti sọ pé àwọn kinní yóò ṣẹlẹ̀ ṣé ẹ rántí pé mo ti sọ pé àwọn kinní wọ́n ti wà ní igbó iṣẹ́ tí wọ́n sì fẹ́ ṣe rèé. ààrẹ mo fẹ́ pe àkíyèsí wa o. wọ́n dá ibà Gani Adams ló dàárọ̀ yìí. ẹni sùgbọ́n àwọn fẹ́ dá wa padà sẹ́yìn níjọ́ tí ẹ lọ síbi bẹ́ẹ̀dẹ̀ màmá Adédùbú. bẹ́ẹ̀ni alájà bọ́sẹ̀ Adédùbú. tí ẹ jẹ́ ká tún nǹkan ìṣe ni o òṣèlú yìí ni òṣèlú lọ́rọ̀ tó wà nílẹ̀ báyìí o. òṣèlú ètò ààbò. ẹ ti sọ fún wa níjọ́ yẹn tẹ́ ń bọ̀ ẹ nígbà tẹ́ ẹ dé Mọ̀pó. bẹ́ẹ̀ni. ẹni ẹ̀ ń wo àwòrán kan tí wọ́n gbé síbẹ̀. bẹ́ẹ̀ni. àwòrán Ọdẹ́rìn lọ. Balógun Ọdẹ́rìn lọ. that is it. ní ayé ìgbà tí àwọn yẹn jà tíru wàhálà yìí wà tí ń bọ̀ àwọn òjà báyìí àwọn pawọ́pọ̀ já ni tí àwọn Òṣogbo ogun Òṣogbo 1840 tí gbogbo wọn lọ pàdé mẹ́ bẹ́ẹ̀ni tí wọ́n lọ pàdé lẹ́nu ọ̀nà Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi já ogun yẹn kò dàrú báyìí àwọn olóṣèlú la ẹ mọ̀ àwa sọ̀rọ̀ níjọ́ yẹn pé kí ló dé tí wọ́n pera wọn jọ ńlẹ̀ Yorùbá àwọn gómìnà ni o àwọn ọba ni o àwọn olórí ni o kọ́ pé irú àwọn ọmọ tí wọ́n ṣetán àti dúró bí wọn bàbá àgbà yẹn ní gbogbo ibẹ̀ yẹn níta fi dúró sínú òṣèlú. Àṣàkẹ́ TV show.